ọ̀gọ̀rọ̀ àwọn òṣèré ló balẹ̀ kàṣàgbà iyùn síbi movie premiere Over Sabianti eléyìí tí Tóyìn ọmọ Abraham ṣe. Ó yẹ Tóyìn, ó yẹ kódà Ìyábọ̀ Òjó ó dúró tì gbágbágbá débi pé Tóyìn Abraham ó gan sọ ní Ìyábọ̀ ọmọ Òjó ó ṣèyàn ó show love o. Ẹ wo outfit Ìyábọ̀ Òjó eléyìí tó wọ̀ lọ bí iyùn movie premiere iyùn Tóyìn Abraham. Gbogbo yín náà tẹ́ ẹ̀ bá sì gbàgbé ṣe mọ̀ pé Over Sabianti yìí ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó náà ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iyùn nígbà tí ọmọ rẹ̀ iyùn Precious Lora Òjó tó ṣe iyùn wedding fún ọmọ Tanzania pẹ̀lú ọmọ Tanzania iyùn Juma Jux. Ibẹ̀ ni wọ́n ti sọ Tóyìn Abraham náà ti sọ di Over Sabianti. Òkè Over Sabianti yìí kò gbọdọ̀ lọ lásán wọ́n bá sọ di eré àgbéléwò iyùn eré sinimá. Àná ni wọ́n ṣe movie premiere ṣùgbọ́n kí n tó máa lọ ẹ jẹ́ n kọ́kọ́ fi fọ́nrán kan kí n kọ́kọ́ fi hàn yín orí Lizzy gbóná wá. Báwo ni gèlè yìí náà? Onígèlè yìí skẹ́sẹ́ náà ẹ jọ̀ọ́ máa. Onígèlè yìí skẹ́sẹ́. Ṣàlẹ̀ rí nínú fọ́nrán kékeré tí mo fi hàn yín Fọlá Tinubu òun àti Ìyábọ̀ Òjó lẹ̀ ń wò yẹn. Ta ni Fọlá Tinubu fẹ̀yìn tẹ́ ẹ̀ mọ̀? Fọlá Tinubu ni ìyàwó eyín ọkọ tí Lizzy Anjorin gangan fẹ́ lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ṣé ẹ mọ̀ pé gbogbo ibi tí Ìyábọ̀ Òjó bá ń lọ ni Fọlá Tinubu ń lọ? Gbogbo àwọn èèyàn tí wọ́n ń sọ ní comment section wọ́n ní orí Lizzy ó tún ti máa gbóná torí pé ṣé ẹ mọ̀ pé nígbà tí Fúnkẹ́ ọmọ Akíndélé tó ṣe movie premiere ọmọ ẹ̀ ó sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n ló di dandan kí Lizzy kó sọ̀rọ̀ nípa movie premiere ọmọ Tóyìn Abraham. Ẹ gbọ́ kí ni Lizzy ó sọ. Bóyá náà big things ni mo like yáyáyá ṣé mi ń jẹ Lizzy olúwa nínú yáyáyá big things ni mo like yáyáyá sẹ́ẹ̀rí sẹ́yìn ara àwọn tó wà bí movie premiere ọmọ yìí Tóyìn Abraham yẹn big thing tí ó tún ṣẹlẹ̀ níbẹ̀ náà nìyẹn. Ìyá yìí wọ́n sẹ́ẹ̀tì kámẹ́rà sí wọn ni. Ẹ wo eyín òṣèré orí ìtàgé wa eyín Nkechi Blessing òun àtọkọ rẹ̀ nù gbogbo àwọn ènìyàn ní sọ wípé ọmọ owó orí tó ń gbé kiri ń jò ní nǹkan níbo ló wà kò tẹ̀lé wa wá ni. Ó mọ̀ wá lágbára ọ̀rọ̀ Nkechi Blessing kò fẹ́ yí àwọn èèyàn mọ́ o bí ṣe ń pààrọ̀ ọkọ bí ìgbà tí èèyàn ń pààrọ̀ bàtà àwa mọ̀ wọ́n ní ṣe lè tún ní ọwọ́ rẹ̀ tún wà ní inú àwo báyìí òun lẹ́tún jẹ́ ń jọ àlùbọ́sà lẹ́jọ́ ń jẹ mọ̀kúdò ọ̀rọ̀ Nkechi Blessing náà wọ́n bá dàbí ìgbà pààyàn yọnu sí ọ̀rọ̀ lọ́rọ̀ jù tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn òun náà yẹ ọba àtẹ subscribe lórí YouTube channel yìí ẹ ti mọ̀ bá a ṣe máa ń fún yín jẹ. Ara àwọn tó tún ganu wá síbẹ̀ náà ni Dámilọ́lá Òní ẹ̀yin náà mọ̀ Dámilọ́lá Òní náà Festus lẹ́ ń wò yẹn ẹ̀yin ọmọ Ìyábọ̀ Òjó òun náà ó wà ń bẹ̀. Kódà Jùmọ̀dí gan ògbẹ́yìn òyìn láti ìlú Tanzania ó balẹ̀ kàṣàgbà ó wá yẹ sí ó wá yẹ èèyàn Tóyìn Abraham tí bóun náà ṣe lọ yẹ wọn sí nígbà tí wọ́n ṣe wedding ṣe mọ̀ pé ẹni ó bá ní ṣe náà la gbọ́dọ̀ bá ṣe òun náà yẹ wọn sí ẹ wo apá ilé tó ṣẹ̀ṣẹ̀ gbà wọ́ọ̀dù best comedian of the year. Bákan náà òṣèré orí ìtàgé lẹ́wà èèyàn mo ti gbàgbé kọ Nkechi Blessing lẹ́ ń wò yẹn òun náà nìyẹn Nkechi màmá ẹ wo Salami Rotimi òun náà nìyẹn àwọn náà gbanu síbẹ̀ àwọn Madam Buga ẹ mọ Madam Buga náà òun àti ọ̀rẹ́ rẹ̀ àwọn náà ẹ̀gbọ́n wa rèé o ẹ̀gbọ́n wa àwọn náà wà bẹ́ẹ̀ comedian yìí òun náà wà bẹ́ẹ̀ èèyàn Uzeni náà yọnu síbẹ̀ ẹ mọ̀ pé òun náà bó ṣe ń lọ òun náà tẹ̀lé òun náà fọ́lọ̀ ẹ̀ ó ń lọ ní apá náà lẹ́tún wò yẹn ẹ mọ̀ pé apá ẹ tó ṣẹ̀ṣẹ̀ gbà wọ́ọ̀dù ó fún wọn tán agbádá yẹn ó lẹ̀ mi ò mú kọ tiwọn o tẹ bá mú kọ wọn ẹ tẹ̀ sínú comment section bó ṣe ń lọ náà nìyẹn. Nkechi Blessing náà lẹ́tún wò yẹn òun àtọkọ rẹ̀ kò fọ́kọ rẹ̀ lẹ́ǹgbà kọ̀ọ̀kan wọ́n jọ ń káàkiri ojú agbo ni kó máa tún jẹ́ pé wọ́n tún á gbalẹ̀ mọ́ lọ ó lágbára o ń kálukú. Kìkì lẹ̀ ń wò yẹn Kìkì ìyá nìyẹn ìyá comedian bó ṣe ń lọ náà là ń tẹ̀lé ẹ wo Bímbọ́ òun náà gara tán níbẹ̀ tẹ́yìn bá ní kẹ́yìn ò mú ẹni tó dírẹ́sì jù nínú àwọn obìnrin tá a lẹ́yìn ó mú nínú Ìyábọ̀ Òjó Kìkì gbogbo wọn tí mo ti fi hàn yín tá a lẹ́yìn lérò pé ó jẹ́ best dressed in that ceremony èyí ò ti movie premiere ọmọ Tóyìn Abraham Fọlá náà lẹ́tún wọ́n ṣẹ́rí wọ́n padà bọ̀ wá sọ̀rọ̀ lórí tí ó padà ṣẹlẹ̀
èèyàn lórí ọ̀rọ̀ Fọlá eléyìí bó ṣe lọ bí movie premiere ọmọ èèyàn Tóyìn Abraham. Gbogbo yín náà lẹ mọ̀ pé Fọlá àti èèyàn Lizzy Anjorin ọkọ ti dà wọ́n pọ̀. Tí wọ́n sọ pọ́kọ dà wọ́n pọ̀ lásán, Ìyábọ̀ Òjó náà ó ti wà àárín wọn. Òun gbé Fọlá lọ́wọ́ gẹ́gẹ́ bíi pé kó máa fi tako èèyàn Lizzy Anjorin. Ohun tó dá mi lójú ni pé ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn. Ẹ̀yin wo ni mo ní yóò ní pé Lizzy Anjorin yóò ti máa set ring light, yóò ti máa wò pé kí lòun fẹ́ sọ sórí ọ̀rọ̀ dírẹ́sì eléyìí tí Ìyábọ̀ Òjó wọ̀ lòun kóhun ó sọ ni. Àbí bí Fọlá àti Ìyábọ̀ Òjó bí wọ́n ṣe ń kòlábò tí wọ́n ń kẹnubẹnu, tí wọ́n jọ ń gbẹnubẹnu, tí wọ́n ń ṣeré gédé, tí wọ́n ń ṣeré ọmọdé, tí wọ́n dá tiẹ̀ mọ̀ o. Everybody is not your level. Everybody is not your etiquette. Ẹ rí pé Fọlá ó dá tiẹ̀ mọ̀, ó mọ̀ pé Ìyábọ̀ Òjó tòun ni. Ẹ sì mọ̀ pé Lizzy Anjorin wọ́n máa ń mọ̀pọ̀ náà ni. Òun ní ṣe kí ni o, òun ní kò tí bí wọ́n bá ṣe ń kó fún un, òun náà máa kó fún wọn ni. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé kò ṣeé ṣe kí kó má rí nǹkan sọ. Lizzy ó sọ nǹkan tí ò bá sọ̀rọ̀ nípa dírẹ́sì Ìyábọ̀ Òjó pé bó ṣe fi rẹ́ẹ̀dì lórí wáìnì ó tún wá mú lùkẹ̀rẹ̀ lọ́wọ́. Ó ṣeé ṣe kó jẹ́ pé òun ni ó sọ. Ó sì ṣeé ṣe kó jẹ́ pé ó ní Fọlá kò tún fẹ́. Ẹ wo, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wo ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe sórí YouTube channel wa. Ẹ ti mọ̀ bá ṣe máa ń fún yín jẹ. Lẹ́yìn Over Sabi àti Tawa ń sọ̀rọ̀ láti ṣe movie premiere fún ẹ̀yin tí ẹ bá fẹ́ láǹfààní. On the 19th ni wọ́n padà ti máa gbé sórí gbogbo sinimá bó bá ṣe ń lọ èèyàn ní ìkànnì ayélujára. Bó ṣe ń lọ náà là ń sún. Ṣùgbọ́n ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ ti mọ̀ pé àwọn èsì fáǹsì ẹnìkan bí báyìí. Àwa máa ń yọ bó bá ṣe ń lọ ni. Ayọ̀ ti hí fún yí, ayọ̀ ti bí fún bí. Kí lẹ̀yin lérò pé Lizzy Anjorin yóò tún rí sọ sílẹ̀ yìí? Ẹ ti mọ̀ pé bó bá ṣe ń lọ làwa máa ń tẹ̀lé gbàgbós láàrin àwọn celebrity wa. Ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe fẹ́ làwa máa ń mú wá fún yín. Kété tí Lizzy Anjorin bá sọ̀rọ̀ làwa ó mú wá fún yín. Ṣùgbọ́n o, èmi lérò pé kò yẹ kí Lizzy ó sọ nǹkan kan sílẹ̀ yìí. Torí pé tá a bá wo olórin tó kọrin bẹ́ẹ̀, kọ́kọ́ orin tó lè bá wí kò sì kọ nǹkan kan. Ṣé mọ̀ pé nígbà míì orin máa ń jẹ́ kó rí èèyàn ò gbóná tí wọ́n bá ń kọrin tí bóyá ìgbà tí Ìyábọ̀ Òjó bá wọnú ojú agbo. Ẹ rántí òkú èèyàn Mercy Aigbe. Ṣé mọ̀ pé orin ló dá wàhálà lẹ̀? Ìgbà tí olórin ń kọrin tó ń kọrin ọ̀tẹ̀ pẹ̀lú bí Ìyábọ̀ Òjó ṣe wọlé, ṣé mọ̀ pé náà kò sí nǹkan kan tó fẹ́ jẹ́ pé ó fẹ́ jí gbọ́nmi sí omi òtún. Àbí kí ni èrò tiyín lórí bó ṣe ń lọ yìí níkànnì ayélujára? Ẹ subscribe sí YouTube channel wa. Kẹ̀dẹ̀ má gbàgbé kẹ́ share fídíò náà sí àwọn olólùfẹ́ entertainment kí wọ́n wò ó.